Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣọ́ wa láti àárọ̀ títí di wákàtí yìí. A yìn fún oore ọ̀fẹ́ tí a rí gbà. A sì dúpẹ́ nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró. Hallelujah. Mo kí gbogbo ènìyàn pé ẹ kú àdúrà. Àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Mo sì kí gbogbo èèyàn lẹ́ẹ̀kan sí pé àdúrà rẹ ò ní ìdènà. Gbogbo ẹni tí a jọ pàdé nínú àdúrà níwòye ọ̀la, a ó jọ rí àánú gbà. A ti mọ̀ pé àsìkò Yorùbá Nation láwa yìí. Jẹ́ kí n máa rí Yorùbá Nation rẹ lọ́wọ́ báyìí. Wọ́n á máa tẹ̀ síta. Up Yorùbá Nation. Yorùbá Nation. Up Yorùbá Nation. Bímbọ́ wàrà àánú gbà. Olúbùkọ́lá ògo rẹ̀ á fọhùn. Òkèwù Victoria ògo rẹ̀ á fọhùn. Ó ní sọnù. Dayọ̀ Owólabí ẹ káàbọ̀, ẹ rà àánú gbà. Ọlásùnkànmí ò ní jábọ́ lórí àkàbà ìṣògo. Adónídayọ̀ wàrà àánú gbà. Yorùbá Nation, God bless Yorùbá Nation. Ìwà pẹ̀lú ẹwà màámi ẹ rà àánú gbà. Ayé ò ní di irú sí ìrìn àjò yín. Ayé yín ò ní di òbu. Olúbùkọ́lá Ìsìngbádébọ̀ wàrà àánú gbà. Adédoyin wàrógolo ẹ káàbọ̀. Yorùbá Nation. Agboola Ìmọ́lẹ̀ Ayọ̀ ẹ káàbọ̀. Ẹ bá mi ṣí ọ̀rọ̀ yẹn síta nítorí pé in another dimension ni àtúgbédé lénìí. Mo fẹ́ yànnàná àwọn ọ̀rọ̀ kékeré kọ̀ọ̀kan fún wa. Bẹ́ẹ̀ ni a ò sì ní gbàgbé láti sọ lórí ètí à ń bá lọ. Àkọlé yìí ni mo pè ní pé MC Olúọmọ dá owó padà. Go and return the money. Owó Lion Lady. Owó Iron Lady. Okay, sorry, wọ́n ní Iron Lady lórúkọ wọn. Wàrà àánú gbà. Àwọn èèyàn ti súnmọ́ mi lórí ọ̀rọ̀ yìí tó jẹ́ pé ìyá yẹn gan a ò tí rí bá sọ̀rọ̀, ṣùgbọ́n àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ tó jẹ́ àwọn ìjọ tí a lọ, àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi. Lóòótọ́ wọ́n fìdí òótọ́ múlẹ̀. Ṣé àwọn nǹkan tí ayé ká là kọjá rèé? At this time, it's not MC Olúọmọ alone. What about the traditional ruler? Bẹ́ẹ̀ ni àwọn traditional ruler náà wà ń bẹ̀. We will talk about them, but ó ní àwọn kankan tí à ń bá lọ. Arákùnrin yẹn tó sọ̀rọ̀ yẹn, kí lorúkọ yín? Ayọ̀délé Àyìngùsì. A ní ọ̀rọ̀ kan tá à ń bá lọ. Tó bá jẹ́ pé òun fọ́lò wa, wàá mọ̀ pé ó ní àwọn àṣírí kan tí à ń tú lọ lọ́wọ́, táwọn ènìyàn lè ń béèrè evidence láti lè jẹ́ kí àwọn ọmọ òtítọ́. A gbé ọ̀rọ̀ ìyá yẹn wá. Olóṣèlú ni. A dẹ̀ fẹ́ jẹ́ kí gbogbo ènìyàn kó fi ṣàríkọ́gbọ́n. Ṣé rí, à ń pe àkíyèsí ọ̀rọ̀ yìí sí gbogbo ènìyàn pé kán bá lè padà, kí gbogbo wa ká jọ jọwọ́ pọ̀ ká tẹ̀ ilẹ̀ Yorùbá kan ṣoṣo yìí, ká lè jọ gba ààyè, ká jáde wìtìwìtì láti tẹ̀lé ìrìn àjò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ síwájú, oríṣiríṣi information ni mo ti gbọ́ lénìí pé àwọn Sanwó-Olú àǹkó àti àwọn wọn wá mi. Èmi náà wá wọn o. Àjọ ń wára wa ni. Lórúkọ Jésù. A ó jọ pàdé
ẹ ṣàmì ẹ ṣí ọ̀rọ̀ yìí torí pé ìwọ tó ń bá mi lọ máa wá síbí wá distract sí mi kúrò nínú tí mo bá lọ torí pé ntọ́lọ́run bá rán mi lèmi ń ṣe. Àwọn Yorùbá nation dẹ̀rẹ̀ nǹkan kan tí ò yé àwọn èèyàn lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ó yẹ ká là yéra wa. Tẹ́ bá ń sọ̀rọ̀ òṣèlú kò no election, no more election, no more election in 2023. But àwọn èèyàn understand the reason we are saying this. Wọn ò mọ bí a ṣe ìtumọ̀ tí a ń sọ pé kò ní sí election. Wọn ò mọ itú tí àwọn ènìyàn ń pa. Wọn ò mọ itú tí àwọn olóṣèlú yìí ń ṣe. And ibi tán dẹ̀ ti ń ṣe gbogbo kìíní yìí, they are started from Lagos State. Àwọn tán ṣe ní Lagos State yìí wọ́n ń copy ẹ̀ lọ sí the remaining states. Rachel Ojo Kwara Anugba ayé ò nípa yàn tí mi ẹ̀rọ golo ògbóyàn form you are welcome. Admin God bless you, you welcome. In tí mo sọ ni pé ẹ jẹ́ ká wádìí ohun gbogbo dájú ká di òtítọ́ mú. It's not by blah 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 blah. No. We are not here to doing blah blah blah. No more election in location 419. Yes ma, thank you. Mami wà pẹ̀lú ẹwà. Ẹ ṣé jàre. Àwọn nǹkan tó yẹ ká gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀. Kí ló lè fà á tá ní election? Ohun tó yẹ káwọn màmá kan wà lórí iṣẹ́ lọ́mọ lọ́wọ́. Àwọn kan wà nínú káì. Àwọn kan wà nínú national union. Ṣùgbọ́n tí ò pay wọn. Àwọn yìí gan la ní láti bá sọ̀rọ̀. Can understand àwọn tí a ń ṣe. Nígbà tí ìyá yẹn tó bá lè sọ tó lè bọ́ síta pé òun ò ṣòṣèlú mọ́. Ẹni tó deliver Lagos State fún wọn tán fi ibi sán fún mélòó ni èmi àti rẹ tá a bá tún dìbò fún wọn ní 2021 ní 2023 nígbà tá a bá dìbò fún 2023 fún wọn tán bá wọlé wọn a máa mú wa láti pa wá lẹ́ran wọn máa fẹ́ dù wá wọn ń parọ́ fún wa pé kò sí tó ń ṣẹlẹ̀ wọn ń parọ́ fún wa pé normal war ni bí wọ́n ṣe ń pààyàn pé gbogbo àgbáyé ni wọ́n ti ń pààyàn. Ẹ dákun ṣé ní Canada ní US ní London ní France ní Italy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé bí wàhálà bá tiẹ̀ ń ṣẹlẹ̀ tí orílẹ̀-èdè dìde sí orílẹ̀-èdè ṣé bọ́ ṣe ń pa ènìyàn ni wọ́n ṣe ń ṣe ti Nàìjíríà yìí. Ṣèbí security wà níbi tẹ́ ẹ wà yẹn torí pé ọlọ́pàá yìnbọn a tún máa pa ará ìlú. Èèyàn dẹ̀ ń gba owó kí àwọn tán ṣe tán lọ jínigbé èrò kan ni wọ́n rò débẹ̀ tán fi sọpọ́n jínigbé náà. Kí ni iṣẹ́ National Union tó ń gbà lọ́wọ́ ènìyàn tó dẹ̀ lọ gba 3.5 million lọ́wọ́ chairman àwọn chairman gbogbo Lagos State tó fẹ́ jẹ́ chairman National Union ẹ wá ní kí wọ́n má máa pa àwọn ènìyàn lára. Ẹ dákun ẹ má ti pè mí báyìí. Ẹni kí wọ́n máa pa àwọn ènìyàn lára. Mo fẹnu bà ọ̀rọ̀ yẹn. Hello? Ní tí mo sọ ni pé o ní láti mọ tí ò ń ṣe. A ní láti mọ ìrìn àjò ẹ̀dá. Gbogbo tí ènìyàn bá ń ṣe láyé ó gbọ́dọ̀ ṣe kí ni o ó gbọ́dọ̀ rìnrìn àjò lórí ẹ̀. In tí mo ń sọ rè ẹ dákun mo bẹ̀ yín ẹ má fi private number pè mí anybody tó bá fi private number pè mí ó máa rí pípọ́n ojú mi. I don't want, if you want to hide yourself don't come to my way please torí mi ò hide ara mi fún ẹnikẹ́ni anybody sọ pé òun fẹ́ wá sí way mi you do need to hide yourself please láì jẹ́ pé tó bá fẹ́ pè mí direct with your number kò sí nǹkan tó fẹ́ fi nọ́mbà ẹ̀ ṣe àpamọ́yé àwọn tó jù yín lọ tán pè wá ẹ dákun kì í ṣọ̀rọ̀ ìgbéraga. Ní tí mo sọ ni pé gbogbo nǹkan ibi tí ènìyàn bá ti ń rìn gbogbo ohun tí ènìyàn bá ti ń ṣe kó máa ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run torí pé ìwà tó o bá wù òun la máa fi jọ́ọ̀jì ẹ nígbàgbà tó bá dọjọ́ ìkẹyìn. Mo sọ̀rọ̀ lánàá
mo ní wọ́n gba 3.5 million lọ́wọ́ ìyá yẹn. Àwọn ọ̀pọ̀ èèyàn ń pè mí pé ǹjẹ́ mo rí evidence pé ìyá yẹn ṣe national union lóòótọ́? Ǹjẹ́ mo rí evidence nígbà tí wọ́n fi ìyá yẹn jẹ alága àwọn ọlọ́kọ̀? Mo wá rẹ́rìn. Mo ní àṣetì kì í b'Elédùmarè. Bẹ́ẹ̀ ni, torí pé táwa ò bá mọ nǹkan èmi ò ní sọ, ní ìdẹ̀ ní pé dídú ní funfun fún gbogbo ènìyàn. Ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ mú jáde máa ṣó àwọn fọ́tò yẹn fún yín lálẹ́ yìí kẹ́ bá lè mọ̀ pé ohun tí mò ń sọ yé mi. Àwa ò ní ti gbá kan bọ̀ kan nínú. Mo máa jẹ́ kẹ́ ẹ mọ̀ torí pé mo sọ fún yín pé I'm not a blogger, I'm not blogging anybody, but mo ń bá yín wí kẹ́ ẹ bá lè tún ọ̀nà yín ṣe ni. Mo ń bá yín wí kẹ́ ẹ bá lè kúrò nínú ọ̀nà ìparun yín. Mo ń bá yín wí kẹ́ ẹ bá lè mọ̀ pé gbogbo tẹ́ ń ṣe ní kọ̀rọ̀ ojú Ọlọ́run tó. Okay, let's go. Mo bọ̀ ẹ já lọ fa generator. Please, hold on. Ẹ jẹ́ lọ tan generator yẹn o. Ẹ má bínú, wọ́n mi máa bá mi tẹ love yẹn, máa tẹ like yẹn nítorí tí àánú Olúwa dúró. Lábẹ́ bó ti wù kó rí, ní tí mò ń sọ ni pé àwọn tí wọ́n ń béèrè evidence wọn, màá bẹ̀rẹ̀ láti ibi tí mo ti sọ wípé àwọn méjèèjì wọ́n mara wọn. Ṣódà kéèyàn ṣiṣẹ́ fẹ́yàn kó tún máa dà á. Sanwó-Olú àti ìyá yẹn lélẹ̀. Sẹ́tìrì aṣọ mega rally èyí tí wọ́n fi win election bí ẹ fi wọ̀nyí dáadáa. Sẹ́tìrì báyìí. Sotiri àwọn méjèèjì nìyẹn o. Ṣé ẹni tí ò mọ gómìnà ṣó fẹ́ súnmọ́ bíi sanrun? Ṣùgbọ́n ẹ̀yin kí ni mo fẹ́ pè yín o, àwọn aláràká, àwọn onísọkúsọ, àwọn tí wọ́n tó jẹ́ pé kán mọ tara ẹni nìkan ni tiwọn, òun ni wọ́n ń sọ̀sọkúsọ.
ẹ máa ní lágbájá yìí ó ń ba ti ẹni yẹn jẹ́ ni ó sọ̀sọ́kúsọ ni ǹjẹ́ ó rí òtítọ́ nínú ìrìn àjò yẹn? ẹ wo òun rèé o, ṣé common flag lélẹ̀ ẹ ti rí òun ló ń win election yẹn fún, ìjà yẹn campaign ó ṣiṣẹ́ takuntakun fún, ṣóun ló yẹ kí irú ìyà yẹn kó wá máa jẹ? ó kó mẹ̀kúnnù mára. àwọn tí ẹ nílò, àwọn evidence tẹ ẹ nílò rèé, torí pé tẹ ẹ bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká dìbò, ẹ jẹ́ ká ṣe kinní kan. no, ṣé àwọn tá a fẹ́ dìbò ní àwọn tá a ṣiṣẹ́ fún pé wọ́n máa yí padà, wọ́n máa kó wa dé ilẹ̀ ìlérí ṣéǹjì lélẹ́yìí? ẹ rí ojú ayé àbí ẹ ò rí? ẹ̀yin tẹ́ ń béèrè evidence lọ́wọ́ mi, that is false evidence. evidence kejì rèé, the best ẹni tó jẹ́ coordinator tó win election, tó jẹ́ pé tó ṣiṣẹ́ jù nínú election, tá bá ti ṣiṣẹ́ bá ti campaign, ẹni tó ṣiṣẹ́ jù wọ́n máa fún láwọ́d. ibi báyìí náà ti wá promise ìyá yìí pé wọ́n fẹ́ fún ní commissioner with award. olèlè ọjọ́ tí Sanwó-Olú gangan ló fún láwọ́dì. mo sọ fún mo ní eégún mọ ni èèyàn ò mọ̀. mami ẹ lọ wò ó dáadáa, ìyá yóò tí ì sọ̀rọ̀ fún mi báyìí o. òun gan wà surprise torí gbà táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tá ń ṣiṣẹ́ fún, àwọn tán wà lẹ́yìn ẹ̀ àwọn ọmọ ìjọ tèmi ni. let me tell you the reality today. àwọn tán gbálẹ̀ gbá dọ̀tí ìgbà tí ìpọ́njú dé tèmi padà wá sí ìlú Èkó tí mò ń yájú, àwọn ìjọ tí mò ń lọ ṣe program, ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ń sọ wípé táwọn wo mọ́mí máa tẹ lọ́ọ̀fù máa tẹ láìkì. ó dà fún àwọn kan ti fẹ́ wá flag wa, ẹ máa bá mi tẹ lọ́ọ̀fù, ẹ máa tẹ láìkì yẹn, ẹ máa tẹ lọ́ọ̀fù, ẹ máa tẹ láìkì yẹn, ẹ máa tẹ lọ́ọ̀fù, ẹ máa tẹ láìkì yẹn o, ẹ máa tẹ lọ́ọ̀fù, ẹ máa tẹ láìkì ẹ jọ̀ọ́, torí àwọn ènìyàn ibi wọn ò fẹ́ jẹ́ ká gbádùn obì tó gbó. thank you thank you. ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ evidence, ìdí nìyí ni mo fi ń wàásù fún gbogbo wọn pé ẹ padà lẹ́yìn wọn. nínú àwọn èèyàn wọ̀nyí àrí ètí ẹ fìbọn pa ọmọ wọn ní ẹ̀sà sí mbẹ̀, ẹ gbàṣẹ lọ́wọ́ wọn. ṣé ẹ̀yin pásítọ̀ tẹ́ ń pè mí pé kí ló dé tó ń bú gómìnà, ǹjẹ́ ẹ̀yin rí bí? ẹ dákun ẹ má máa send the message for now. Admin àwọn tán send the message sínú box yẹn lọ wò wọ́n. if the message is not reliable please block them, wọ́n disturb me. tí mò ń sọ rèé, èyí tó bá mọ̀ pé òun fẹ́ pè mí direct, má máa lo stupid number pè mí, mà jàmá sálà mọ́ lákìkanjú o. tó bá jẹ́ pé ẹ tẹ́rù ní àbí ẹ ní nǹkan fẹ́ sọ, ẹ sọ clean clear, you didn't need to fear it. gbogbo ẹ̀yin tẹ́yìn gbé mi sí rìkọ́ọ̀dì, mo rí gbogbo yín. ní tí mo sọ yé mi, that is why mo mú evidence wá fún yín. mo sọ lánàá, mo ní Sanwó-Olú mọ̀ dáadáa, gbogbo yín lẹ sì mọ̀. mami kò sí gbogbo tó ń bá ń ṣe láyé tó bá ní àwọn kan ò ní evidence yẹn lọ́wọ́, you are deceiving yourself. gbogbo olè tó o bá ń jà, tó o bá jáwọ́ lọ́jọ́ kan ó máa yẹ̀yẹ́ rẹ kiri ayé. gbogbo ìwà ìwọ̀sí tó o bá ń hù lóòótọ́ lọ́jọ́ kan ó máa pọ̀ ẹ́ pé ìwà rẹ. tó bá dẹ̀ jẹ́ dáadáa ló ń ṣe, àǹtí mi ọlá ẹ̀ka àbọ̀ mà God bless you, ẹ ò ní sọnù. tó bá dẹ̀ jẹ́ dáadáa ló ń ṣe, máa ṣe lọ, wàhálà ànúgbà ń gbé. ìkà àti ire ìkan kì í gbé. ẹ̀yin tẹ́ pè mí, ẹ̀yin ọmọ MC, ẹ káàbọ̀ o, ẹ wá wò ó, ẹni kí ló dé tí mo ní kó MC kó ó gbowó lọ́wọ́ ẹ̀, pé owó wo ló gbà, ǹjẹ́ ó wà ń bẹ̀?
ìyá yẹn rèé o, this is the campaign. Ọlọ́run ṣe inú mi dùn pé pẹ̀lú fóònù náà fún mi lálẹ́ fi kí n lò yìí. Ó gbé picture yẹn dáde dáadáa, ẹ ti rí yóò dára fọ́mọ mi tó mẹ́lẹ̀ wá ẹ ti rí ṣe ti rójú ẹ̀ wá ìyá yẹn nìyẹn o. Ok, ṣebí kò tí ì kàn yín ẹ tí rẹ mu sí àbí mò ń bọ̀ gangan who be this ẹ ti rí ẹjọ́ ta lélẹ̀ sàfitíkẹ́tì kan lélẹ̀ ta lélẹ̀ ẹ lọ sí ọ́fíìsì MC ó wà ń bẹ̀ sẹ́rí mo ti sọ fún yín fúnra yín lẹ́ ò mọ̀ fún ara yín lóògùn jẹ. Immediately I said this yesterday. Àwọn èèyàn tó jẹ́ the reliable person ẹsẹ̀kẹsẹ̀ náà sẹ́ndì pé lóòótọ́ ni dáàdì ẹ ò parọ́ pé wọ́n ní evidence lọ́wọ́ anywhere tí wọ́n bá ń lọ pé lóòótọ́ ni ọkùnrin gba 3.5 million lọ́wọ́ ìyá ẹ̀ ìbọn lẹ́wọ̀ yìí ta lélẹ́yìí adákẹ́dájọ́ mọ́ sọ̀rọ̀ adákẹ́ keep silence. Hello? Hello? Mo ń gbọ́ yín o. Kí lẹ fẹ́ bá mi sọ? Mo ń gbọ́ yín. Mo wà lórí program báyìí. Ẹ máa ń pè padà nìyẹn o, mo wà lórí program báyìí, mo ń ṣe program lọ́wọ́. Gbogbo nǹkan tó wà nílẹ̀ tá ń ṣe mami ṣé eléyìí jẹ́ photoshop kì í ṣe photoshop o tó bá lọ rò pé photoshop gbogbo ẹ̀ tẹ́ ẹ bá cancel eléyìí ẹ ti rí ẹ̀yin tẹ́jọ wà ń bẹ̀rẹ̀ o mo máa mú jáde ní kọ̀ọ̀kan màá tún play fídíò kẹ́ bá lè mọ̀ pé kì í ṣe photoshop ẹ ti rí MC ẹ ti rí ẹ ti rí wọ́n kó wá bí iyẹ̀pẹ̀ gbọ́ ṣe rò pé àwọn èèyàn ò dúró ti Yorùbá nation ni gbogbo tẹ́ ẹ bá ń sọ èmi ọmọ ọba bá sọ mọ́ mi mo ti sọ fún tí náà bá jó nínú omi màá ní kẹ́ ẹ lọ kérú ẹ̀ wá ṣé àwọn tí wọ́n ń da ènìyàn wọ̀nyí ṣé òun la fẹ́ tẹ̀lé ṣé àwọn apànìyàn jayé wọ̀nyí ṣé òun ló fẹ́ tẹ̀lé tí a bá ti wá dárúkọ wọn àwọn kan wá fò síta wọ́n máa sọ rọ́bìṣì ẹnìkan sọ pé wọ́n ní kí Sunday Igboho kó máa kí MC sọ pé kó bá wà sẹ́kọ̀ọ́ kó bọ́ síta ẹ má forí wa gbára wa o ẹ má ṣe kinní kan o ẹ má ṣàgbá o ṣé ìwà tí wọ́n ń wù ṣé kò ju kẹ́ ẹ forí ara yín gbára yín lọ ṣé ìwà tẹ́ ẹ ń wù kò ju kẹ́ ẹ apànìyàn lọ nígbà tán náà yín níṣẹ́ mo sọ̀rọ̀ kan gbà kan mo ní àwọn Olúọmọ àti àwọn Wàsíù wọn kò wọ́n ń dìbéètì láàrin ara wọn báyìí máa fa àwọn olóṣèlú kalẹ̀ ṣèbí Olúọmọ yìí ẹ ti gbàgbé tó ní kán gbé iṣẹ́ agbálẹ̀ yìí fóun kóun náà tún máa kọ̀ntró àwọn lọ́mọ. kán tún máa kọ̀ntró lọ́mọ. ẹ dákun ẹ máa tẹ lọ́fẹ̀ẹ́ ẹ máa tẹ láìkẹ́ ẹ má bínú jàre. èyí tí mo sọ ní gbogbo tẹ́nìyàn bá ń ṣe láyé gbogbo tí ènìyàn bá ń ṣe láyé àṣepamọ́ kan ò sí àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà ṣùgbọ́n tẹ́ ẹ bá ti dárúkọ wọn wọ́n á wá gbà bí ẹni gbàgbá ọtí àwọn ẹlòmíràn fò síta pòtì
wọ́n ní dáàdi wa ni. Ṣé ibi tílẹ̀ Yorùbá ń lọ nìyẹn? Àwọn wọ̀nyí ni wọ́n pa wá. Let me tell you the reality today. All these people they are giving àwọn Fúlàní ní information láti máa pa wá. They know what they are doing. Wọ́n mọ tí wọ́n ń ṣe. Àwọn gómìnà onírọ́, àwọn òjẹ̀lú onírọ́, ẹ wá sọ wípé ká má sọ̀rọ̀ wọn. Mami, gbogbo àṣírí wọn tẹ́ ò bá mọ iye àwọn ènìyàn ò ní sí. Kí ni ìdí pàtàkì tẹ́ ẹ fẹ́ fi kúrò nílẹ̀ Yorùbá? Tán bá béèrè lọ́wọ́ mi, tán bá béèrè lọ́wọ́ ẹ pé ṣèbí tán bá tún Nàìjíríà yìí ṣe, ẹ jẹ́ ká máa lò lọ. Ǹjẹ́ epo ti dàgbà má lè ká mọ́? Ǹjẹ́ ọmọ àlè inú ilé ò tí ì dàgbà? Tí aṣiwèrè bá ń sọ̀rọ̀ mami, ọ̀rọ̀ máa ń wà nínú ọ̀rọ̀ aṣiwèrè ń gbà míì. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ tí òmùgọ̀ bá sọ la máa ń dànù. Ṣùgbọ́n ọ̀nà tó bá fi gbà sọ òun ni ènìyàn kì í tẹ̀lé. Ọ̀rọ̀ tí akúarápá bá sọ òde ọ̀run ló ti wá. Bẹ́ẹ̀ ni Yorùbá gbàgbọ́ nú ẹ̀. Èkó yìí jẹ́ ìtò sowápọ̀. A lè pe ìlú Èkó ní ìfẹ́ sowápọ̀. Àwọn kan ń pariwo pé Àwórì ló lè kó. Ìyẹn Àwórì, tá bá wo ara Àwórì, they are from Ogun State. Àwọn kan ní Ìjẹ̀bú ló lè kó. Ṣebí they are from Ogun State. Àwọn kan wá sọ pé àwọn Benin ló lè kó, Edo State. Ṣebí ara ọmọ Oòduà ni wọ́n. Ẹ jọ̀ọ́, ta ló lè kó gan? Gbogbo Èkó jẹ́ gbogbo nǹkan tó wà mẹ́rin pé Èkó jẹ́ ìlú òkú dàíyà. Torí pé gbogbo ènìyàn tó bá gbàgbé orísun ẹ̀, tó bá dẹ́kọ̀ọ́ tí ò mọ ìlú tó ti jáde, ó jẹ́ ẹni tó sàpò ìyàkọ́. Àwọn tó wá ń da orílẹ̀-èdè location 419 ẹ̀rú lẹ́nìí, ibo ni wọ́n ti bẹ̀rẹ̀? Ibo ni location 419 ti bẹ̀rẹ̀ sí dàrú? Ibo ló ti gbéjọba fún wọn? This is center. Ẹ jọ̀ọ́, àwọn táǹkì tí òyìnbó ṣe ìgbéjọba fún níbo ló ti gbé lẹ̀? Láàárín Ọ̀yọ́ sí Èkó. Ẹ̀dẹ̀ wá wo irú àwọn èèyàn tó wà nílùú yìí lénìí àti ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. Gbogbo bíríìjì, tá bá ń ṣe bíríìjì sílùú láyé, Èkó ni bíríìjì kọ́kọ́ wà. Àwọn estate tó kù kọ́pì ẹ̀. Gbogbo mèremère tí wọ́n ṣe sí gbogbo àwọn ìlú tó kù, Èkó iná ti kọ́pì ẹ̀ o. National Union tá ń pariwo lénìí, ǹjẹ́ kò ṣe káńsù? Ǹjẹ́ ẹ rántí ológun Márúwá, arákùnrin Márúwá, èyí tán forúkọ rẹ̀ pé Márúwá tán ń gùn kẹ̀kẹ́ náà pẹ́ẹ̀pù lénìí yẹn? Mami, bàbá, ó mà lé National Union tí wọn tẹ́sẹ̀ wọn ò balẹ̀. Ìlú mà fararọ̀. Ẹ jẹ́ àwa yẹ̀ ẹ́ wò. Kí ni National Union gan? Àbí kí ni àwọn róòdù gan? Àwọn iṣẹ́ wo ni wọ́n ń ṣe láàrin ìlú? Ipa wo ni wọ́n ń kó? Kí ni ipa wọn sí ìjọba? Ṣebí ọ̀rọ̀ ètò ọkọ̀ yìí, òun ni London ní àti sìgá náà fi ń ṣọrọ̀ ajé wọn, tí gbogbo nǹkan wọn sì ń lọ. Tó bá wo gbogbo àgbáyé lénìí, èmi ò mọ̀, ṣùgbọ́n mo mọ̀ pé owó ará London ju ti Amẹ́ríkà lọ. Ẹ jọ̀ọ́, kí ni mineral resources tí UK ní tó ti Nàìjíríà? Àwọn mọ́tò wa tá ń lò, ẹ wo bus stop to bus stop, ẹ wo iye tí wọ́n ń gbà. Gbogbo títí dẹ̀ bàjẹ́ tán.
ẹ̀dẹ̀ fèèyàn kan síbẹ̀ ó dẹ̀ gba 3.5 million. ẹ lọ wo àwọn National Union chairman tó wà lẹ́kọ̀ọ́, ẹ wo àwọn branch tí wọ́n ní, ẹ ṣírò 3.5 million lórí ènìyàn kọ̀ọ̀kan. àwọn míín sẹ́ o tí wọ́n ti gbà á padà lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí irú ti Iron Lady yìí. ṣùgbọ́n ta la fẹ́ fẹjọ́ yín sùn? níbo náà fẹ́ gbé yín lọ? ẹ ò ní kóòtù àti jẹ́, ẹ̀yin lẹ ládájọ́ dání, ẹ̀yin lẹ ní ìjòyè, ẹ̀yin lẹ ní gbogbo ènìyàn. hello ẹ̀yin lẹ ní gbogbo ènìyàn, ṣùgbọ́n ẹni tí Ọlọ́run ò lè mú, máa mi bá mi a ò ṣe kí ni.